awuyewuye kan jà lọ́wọ́ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ olóyè májàsọ́lá Sunday Igboho Osa owó babadami lórí ultimatum 2 hours tí wọ́n sọ wípé wọ́n fáwọn Fúlàní àtàwọn agbésùmọ̀mí tí wọ́n jí aláboyún kan gbé ọmọ ọwọ́ rẹ̀ àtàbúrò rẹ̀ kan tí wọ́n jí gbé nílùú Ìgbòho. Kódà wọ́n ní tó fi di àkókò yìí kó àwọn tí wọ́n jí gbé yẹn ṣì ń bẹ lákàtà àwọn agbénipa, wọ́n ṣì ń bẹ lákàtà àwọn agbésùmọ̀mí. ẹ̀yin èèyàn ẹ gbọ́, ta ni ń parọ́ náà nítorí Ọlọ́run? ṣé Sunday Igboho Osa ní ń parọ́ ni àbáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí local government chairman ní Oro 2hrs local government nílùú Ìgbòho? ta ni ń parọ́ nínú àwọn méjèèjì? ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o, mo ti gbóhùn tẹ mọ́ jẹ dé àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. tẹ́ ò bá gbàgbé ní ọjọ́ sátidé níròyìn ọ̀hún gbòde kan níbi tá a ti rí Sunday Igboho Osa tó ti bẹ̀rẹ̀ sí ní léfùrù kọ́kọ́ tó ránṣẹ́ mọ́ àwọn Fúlàní darandaran nílùú Ìgbòho gangan. a wọlé tì í àgbẹ̀ tí bàbá bẹ̀. ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnà ni mí ebi nìkan mọ̀ ní Sunday Igboho. ẹ dín yẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀ jí gbé ẹ tún pa olóyún yẹn gé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi kò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the end. wípé wọ́n jí èèyàn kan gbé o, wọ́n jí aláboyún kan gbé. kódà aláboyún yẹn ọmọ kékeré kan ń bẹ lọ́wọ́ rẹ̀ àtàbúrò aláboyún. wọ́n ní lálẹ́ ni wọ́n jí wọn gbé o ẹ̀yin èèyàn lọ́jọ́ 16 oṣù kẹfà táwọnú rẹ̀ yìí ọdún 2026 ni wọ́n sọ wípé wọ́n jí arábìnrin yẹn gbé Mrs Kuburat Ọmọwùmí òun àtọmọ ẹ̀ àti àbúrò rẹ̀ kan tí wọ́n jọ ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ lálẹ́ nínú ìlú wọn. náà sọ wípé àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni ni wọ́n rá wọn kó wọ́n sì gbé wọn wọnú igbó lọ Old Ọ̀yọ́ National Park. ibẹ̀ làwọn agbésùmọ̀mí ń gbé àwọn èèyàn lọ báyìí o. àwọn agbófinró wa kó wọ́n tètè rí dájú pé wọ́n sì kí ọ̀nù igbó yẹn dáadáa. bóyá CCTV camera ni wọ́n lọ há sí gbogbo inú igbó yẹn ni kí wọ́n ti lọ put measure in place tó máa reduce kidnapping nípínlẹ̀ Ọ̀yọ́. wọn ò gbọ́dọ̀ máa jíyàn gbé nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́ o. àwọn tí wọ́n jí gbé báyìí àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé látijọ́ yìí ọjọ́ tí ń gorí ọjọ́, oṣù tí ń gorí oṣù o, wọn ò tí ì rí wọn gbà sílẹ̀ títí di àkókò yìí. wọn á tún jẹ́ nìkan gbé nílùú Ìgbòho ní nǹkan bí ọjọ́ bíi 5 sí bíi 6 sísìn on the 16th of June ni wọ́n sọ pé wọ́n jí arábìnrin yẹn gbé Mrs Kuburat ni wọ́n sọ pé wọ́n jí gbé nílùú Ìgbòho. Sunday Igboho Osa wá lọ síbẹ̀ ó pe gbogbo àwọn olórí àwọn Fúlàní tí ń bẹ lágbègbè yẹn ọ̀rọ̀ yóò sẹ̀yìn àwọn Fúlàní o, ẹ tètè bára yín sọ̀rọ̀ níbi tẹ́ ti ń gbọ́ o. 2 hours ultimatum ni Sunday Igboho Osa fún wọn wípé tẹ́ ẹ̀ bá gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé gbogbo yín pátápátá ẹ̀ kàn dínú yọ̀. ó lóun ti ń gbọ́ awuyewuye pé 300 million naira làwọn afẹ̀míṣòfò yẹn fẹ́ gbà. 300 million ó lóun ò ní 300 million kankan tóun ó san o. Sunday Igboho Osa sì sọ wípé òun ti gbọ́ pé wọ́n ti ná owó yẹn wọ́n ti beat ẹ̀ down sí 150 million. ó ní àti 150 million o àti 300 million o pé òun ò ní nǹkan kan tóun fẹ́ san. ó ní bóyá káwọn Fúlàní yẹn lọ dáwó yẹn láàrin ara wọn kó lọ fi sẹ́tù àwọn tó bá yẹ kó sẹ́tù pé àmọ́ ohun tóun mọ̀ dájú ni wípé òun ò fún wọn ju 2 hours lọ kó rí dájú pé wọ́n release àwọn people yẹn. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ojú bíi 3 hours sí 4 hours sí àkókò gbà tí Sunday Igboho Osa tó sọ gbólóhùn yẹn láriwo sọ nílùú Ìgbòho tó jẹ́ pé àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní hóyè tí wọ́n ń jójójó tí wọ́n ń yọ̀yọ̀yọ̀. lẹ́yìn ìgbà yẹn làwọn ọlọ́pàá wá jáde wípé kò sóhun tó jọ o wípé Sunday fáwọn tí wọ́n jí gbé yẹn wọ́n sì ń bẹ lákàtà àwọn agbénipa o, pé àwọn fẹ́ẹ̀kì ìròyìn káwọn yẹn máa gbé káàkiri o. ẹ gbọ́ àrùn ojúlé léyelé ò kì í ṣàrùn mú. ààrẹ ni àwọn tí wọ́n jí gbé tí wọ́n hóyè tínú wọn ń dùn tínú gbogbo aráàlú ń dùn. àwọn ọlọ́pàá ní kò sóhun tó jọ o, pé kò rí bẹ́ẹ̀. ẹ rí i pé mo ṣe ìròyìn kan lánàá òde yìí níbi tí mo sọ wípé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí òfin tó tó lórí ìgbésẹ̀ ohun tó ṣẹlẹ̀ nílùú Ìgbòho
pàápàá jùlọ lórí 2 hours ultimatum tí Sunday Igboho Osa tó fáwọn Fúlàní pé wọ́n bẹ̀ sí ń ṣe ìwádìí òfin tó tó lórí ọ̀rọ̀ yẹn. Tabaníkà wo sàkún ọ̀rọ̀ ọ̀hún lóòótọ́ àti lódodo ó fẹ́ dàbí plan work. Sunday ó make a statement within 2 hours to 3 hours láì ṣe májíìkì wọ́n sì rescue àwọn people yẹn just like that. Àrífọ́n ibi tí Sunday Igboho Osa ti wọnú gbó lọ náà gbogbo apárápátá la rí just like that. Tó bá yẹ pé báyẹn ló ṣe rọrùn tó láti jọ yìí kí wá làwọn agbófinró wa ń ṣe, kí làwọn ọlọ́pàá wa ń ṣe, kí làwọn ọmọ ológun ń ṣe, kí làwọn àjọ NSCDC kí ni wọ́n ń ṣe, kí làwọn DSS ń ṣe, kí ni gbogbo àwọn agbófinró ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́jẹ̀tì owó rọ̀kùrọ́kú tí wọ́n hand over lé gbogbo wọn lọ́wọ́. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Àwọn kan ni wọ́n ti jí gbé ní Ògbómọ̀ṣọ́ láti jọ ìbáyìí oríire local government area. Àwọn olùkọ́ àtàwọn ọmọ kéèké yẹn oṣù méjì ti ń lọ báyìí lórí àwọn people yẹn wọn ò dé tí rescue wọn. Sunday Igboho Osa sì ń sọ wípé kó ń gbọ̀n òun láàyè kó ń kan lùgbó yẹn kó ń kan lùgbẹ́ pé wọ́n gbà àwọn ọmọ yẹn kalẹ̀. Wọ́n láwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò gba Sunday Igboho Osa láàyè láti kan wọnú gbó yẹn. Àwọn kan ni wọ́n jí gbé yìí tí Sunday Igboho Osa ti ń fọwọ́ gbáyà pé ṣé kùkùlàjà wọn ò dẹ́rù bá àwọn Fúlàní yẹn ni tó fi di pé wọ́n máa jiyàn gbé nínú ìlú òun gangan níbi tó forí òun sọlẹ̀ sí. And within 3 to 4 hours wọ́n dẹ̀ release àwọn abducted victims yẹn. Now why ìgbà tẹ́ rí pé nìkan ń ṣe rere báyìí why tẹ́ ẹ̀ ṣe jẹ́ kó handle the other one, the other challenge tó wà ńlẹ̀? Àbí ṣé ó fẹ́ káwọn ọmọ yẹn kú síbẹ̀ yẹn ni? Ẹ gbé ìgbésẹ̀ ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbé ìgbésẹ̀. Sunday Igboho Osa kájú ẹ̀ ó mẹ́nu ẹ̀. Wọ́n ní ajá àsìn ló mehoro sí ipa. Sunday Igboho Osa ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ òun lọ́mọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ tó bá lè ní success lórí eléyìí within 2 hours ultimatum tó fún wọn wọ́n dẹ̀ release àwọn people yẹn. Ó yẹ ká pàtẹ́wọ́ fún ká gbóṣùbà káre fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tó ṣe. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tájá bá ń lé ní tàǹsá wọ́n lẹ́rù ajá kọ́ ní ń bá ní o torí pé kí ni màjàmásá báyìí là ń ma kíkanjú. Àtijọ́ yìí ti yẹ pé Sunday Igboho Osa tí ò tí gbọ́rọ̀ yẹn sórí tí ò tí kan wọnú gbó lọ láti lọ rescue àwọn ọmọ tí wọ́n jí gbé lórí ilé local government yẹn títorí pé ó ń pariwo pé àwọn ìjọba ò tí ì fóun láǹfààní láti wọnú gbó ni o. Kò kí ń ṣe wípé ẹ̀rù àwọn bandits ẹ̀rù àwọn Fúlàní yẹn kọ́ ló ń ba Sunday Igboho Osa o torí fún àṣeyọrí eléyìí tó ṣe ń bẹ̀ yẹn ó yẹ kí gbogbo ayé gan mọ̀ báyìí wípé Sunday Igboho Osa ọmọ Yorùbá òkodoro ni ọmọ Yorùbá tó dúró re ni tó mẹnu ẹ̀ tó dúró tán. Ẹ máa bá mi comment kẹ́ máa bá mi like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹni tó wá jẹ́ chairman of the Oro local government Honourable Jacob Ogundiran àwọn náà jáde wípé kò rí bẹ́ẹ̀ o igbá kan o àwo kan o ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí ẹni pé bóyá àwọn ọlọ́pàá ń wò pé Sunday Igboho Osa fẹ́ máa gba glory àwọn ni kò yé èèyàn torí ó fẹ́ dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn fẹ́ máa rí báyẹn lójú torí báwo ló ṣe máa rí lójú àwọn ọlọ́pàá tí wọ́n ń gbọ́ pé ìrù ẹkùn tí Sunday Igboho Osa ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ pé Sunday Igboho Osa lọ ṣe operation ó dẹ̀ ní success within a twinkling of an eye because the reason why táwọn ọlọ́pàá fi jáde tó fi sọ wípé wọn ti gba àwọn ọmọ yẹn kalẹ̀ o àwọn ọmọ yẹn ṣì wà lákàtà àwọn agbénipa o lẹ́yìn ìgbà tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn jubilations nílùú Ìgbòho. Ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ yìí ṣe lójú tiyín ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí ẹ máa bá mi comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára kó má kàn dàbẹ́ ni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀ ẹ máa gbọ́ o. Wọ́n ní both the Oyo State Police Command and the Oro Local Government Administration have described the report as inaccurate, inciting that the victim remain in captivity. In a statement released on Sunday, the Police Public Relations Officer CSP Adewale Osifeso, speaking on behalf of the command, said ongoing rescue efforts were still underway and urged the public to disregard unverified information capable of misleading residents and disputing security operation
According to the police, intelligence gathering and coordinated operation involve multiple security agencies have been intensified to secure a safe return of the victim and bring those responsible for the abduction to justice. Tó túmọ̀ sí pé wọ́n ń gbìyànjú àti sọ wípé wọn ò tí ì rescue àwọn people yẹn, báwọn people yẹn ṣì ń bẹ lákàtà àwọn agbénipa. Abẹ́rẹ́ ìpele ìgbẹ̀nù tán báyìí ẹ̀yin ìyẹn wá ẹ wo mo ní sáré fi tó yín létí ni gẹ́gẹ́ bí ìlérí tí àwa ṣe fún yín bí wípé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti jẹ́ kí tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bí. ẹni tí wọ́n darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tí ò tí ì follow wa abẹ́ ò tí subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é òun gangan ní òun àtàyìn lólobó ní gbogbo kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.